Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ọ̀dẹ̀ òdùbí, àjíǹde ara yóò mọ jẹ́ fún wa o láṣẹ Èdùà. Ọmọ Yorùbá éèdì fún Wike ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Wọ́n ní tó bá jẹ́ pé ipò Aláàfin ó jẹ́ ipò tó lágbára jù tó ṣe olórí fún gbogbo ilẹ̀ Yorùbá, kí ni ìdí tí Ọ̀rànmíyàn fi padà sílé Ifẹ̀ láti lọ jà fún adé Ọọ̀ni? Ta ló sọ èyí di mímọ̀? Wike aides Lérè Ọláyínká, òun ló sọ èyí di mímọ̀. Ẹ wo ẹ jẹ́ n gbé yín débẹ̀ dáadáa. Lérè Ọláyínká, the special aide to the Minister of the Federal Capital Territory ìyẹn FCT àti former Rivers State Governor ìyẹn Nelson Wike, èdè ẹ ti sọ̀rọ̀ látàrí ìjà èyí tó lọ lọ́wọ́lọ́wọ́ láàrin Ọ̀ọ̀nìrìṣà Oyè àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ ìyẹn ọba Bímbọ́lá Akeem Ọwádé àti ọba wa Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì orí adé, mo kí yín o. Bẹ́ẹ̀ ni Ọláyínká ti béèrè ìbéèrè tó papọ̀ mọ́ ìtàn nípa àṣà àtagbára èyí tó ń lọ láàrin àwọn ọba méjèèjì. Gẹ́gẹ́ bí ó ṣe là á, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde tí ó ṣe là á, kí dẹ̀ ló fà á tí àwọn náà fi ganu sí, tó fi wá ganu sí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ó tó lọ ganu sí ni, bí kò ṣe ìjà tó ń lọ lọ́wọ́ wọn níbi tí Aláàfin ti fún Ọọ̀ni ní 48 hours lórí oyè tí wọ́n fi oníṣòwò Chief Dọ̀tun Sànúsì jẹ ìyẹn Ọ̀kọ́lọ́mọ. Bẹ́ẹ̀ ni ó wá fà tí ìbéèrè fi wá lé kókókó. Ìbéèrè tí Ọlálérè béèrè, ìbéèrè yìí lé kókókókó. Ọlálérè wá béèrè, ó ní ìbéèrè mi dá lórí Ọ̀rànmíyàn tí gbogbo èèyàn mọ̀ sí pé òun ló tẹ ilẹ̀ Aláàfin dynasty Ìjòdó, òun ló tẹ Aláàfin Ìdó, ló tẹ Ọ̀yọ́ dó. Wọ́n ní kí wá ló fà á tó fi jẹ́ wípé Ọ̀rànmíyàn wá fi Ọ̀yọ́ sílẹ̀ àti adé Ọ̀yọ́ o àti ipò Ọ̀yọ́ o, ó fà á lé ọmọ ẹ̀ lọ́wọ́. Kí wá ló fà á tó fi jẹ́ pé ó wá lọ sí Ilé Ifẹ̀ láti lọ díje dupò títí ipò Ọọ̀ni? Ẹ jẹ́ kí Yorùbá rẹ̀ clear dáadáa. Ó ní if the throne of the ruler of Ọ̀yọ́ ìyẹn tá a mọ̀ sí Aláàfin is superior to that of the ruler of Ilé Ifẹ̀ ìyẹn tá a mọ̀ sí Ọọ̀ni, why did Ọ̀rànmíyàn abandon the throne of Aláàfin of Ọ̀yọ́ for his son and return to Ilé Ifẹ̀ to wrestle the Ọọ̀ni throne with the 5th Ọọ̀ni ìyẹn Balùfọ̀n Aláyémọrẹ́? Bẹ́ẹ̀ ni, tó túmọ̀ sí wípé ó ní tí ó bá jẹ́ pé ipò Aláàfin ló lágbára jù, tó tóbi jù, tó ju ti Ọọ̀ni lọ, kí ló fà á tí Ọ̀rànmíyàn tó fi gbé adé àti ipò lé ọmọ lọ́wọ́, tó fi gbé lé ọmọ ẹ̀ lọ́wọ́, tó fi wá gba Ilé Ifẹ̀ lọ, tó fi lọ jìjàkadì láti gba adé Ọọ̀ni, tó fi ń bá Ọọ̀ni karùn-ún tó fi ń bá du ipò ìyẹn tí a mọ̀ sí Ọbalùfọ̀n Aláyémọrẹ́. Ó ní kí ló fà á, why did he opt for the Ọọ̀ni throne instead of staying in Ọ̀yọ́? Kí ló dé tó fi ń jà sí ipò yìí? Kí ló dé tí ò ti jókòó sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi jẹ́ pé kí wá ló wá fà á? Ìyẹn nìyẹn o, ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé and why Ọ̀rànmíyàn buried in Ilé Ifẹ̀ rather than Ọ̀yọ́? Ó ní tá a bá wá sọ wípé Aláàfin ni olórí, Ọọ̀ni ni olórí, kí ló fà tí Ọọ̀ni fi gbé kí ló fà tí Ọ̀rànmíyàn fi gbé adé àti ipò sílẹ̀ fún ọmọ ẹ̀ ní
Aláàfin ìyẹn nítọ̀yọ́ tó fi wá dupò Ọọ̀ni ní ìpínlẹ̀ Ifẹ̀. Ìbéèrè tó kọ́kọ́ béèrè lákọ̀ọ́kọ́ nìyẹn o. Ó tún wá ní ìbéèrè kejì ní o. Ìbéèrè kejì yẹn tún gbọ́mọ pọ̀ ni àbí ká sọ pé alákọ̀ọ́kọ́ gbọ́mọ pọ̀. Ó ní kí ló fà á tó fi jẹ́ pé Ọ̀rànmíyàn wọ́n sin Ọ̀rànmíyàn sí Ilé Ifẹ̀. Kí ló dé tí wọn ò lọ sí ilẹ̀ Ọ̀yọ́? Bàbá change environment ni. Àbí tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ béèrè ni èmi ti dá lóhùn. Bàbá change environment ni. Ó ṣeé ṣe kí AC má wà lọ́yọ̀ọ́, kí AC dẹ̀ wà ní Ilé Ifẹ̀. Ẹ mọ̀ pé bí Ojúmọ́ Ire ti mọ́ wá nìyẹn. Bóyá ojúmọ́ mi ló tún mọ́ ní Ọ̀yọ́ tí bàbá wa ní kó òun change environment. Ẹ wo ọmọ Yorùbá ẹja gbọ́ finally Falani ìbéèrè yìí rèé o, just 3 questions and no more. Ẹgbẹ́ ìbéèrè àkọ́kọ́. If the throne of the ruler Aláàfin is superior to that of the ruler of Ife, why did Ooni abandon the throne of Aláàfin of Ọ̀yọ́ for his son and return to Ilé Ifẹ̀ to rescue the Ooni throne with the 5th Ooni ìyẹn Ọbalùfọ̀n Aláyémọrẹ́ Ọbalùfọ̀n second? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé why did Ọ̀rànmíyàn upton tó fi ń pòǹgbẹ fún ipò àti adé Ọọ̀ni and descended the throne as the 6th Ọọ̀ni Ilé Ifẹ̀ instead of staying in Ọ̀yọ́? Kí ló dé tí Ọ̀rànmíyàn fi ń jàdú ipò pé kóun jẹ Ọọ̀ni Ilé Ifẹ̀ tó fi jẹ́ pé ó fẹ́ jẹ ọba kẹfà ní Ọọ̀ni Ilé Ifẹ̀? Kí ló dé tí ò jókòó sí ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Àti wípé kí ló dé tí wọn ò sin bàbá sí Ọ̀yọ́ tó fi jẹ́ pé Ilé Ifẹ̀ ni wọ́n sin bàbá sí? Olóhùn nílò èsì o sí gbogbo ìbéèrè yìí. Ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni? Ẹ mọ̀ Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àsìkò ti tó láti gba òmìnira wa. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kí wá pé kí ló fà á tí Ọ̀rànmíyàn fi ilẹ̀ Benin sílẹ̀ tó fi wá settle ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí? Ẹ wo ọmọ Yorùbá, mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ṣẹ́rí tó bá yá ìtànkítàn ni yóò mọ̀ jáde. Ẹ bá ń bò kó lọ fáfà. Ẹ like, ẹ share, ẹ subscribe jọ. Ẹ bá tẹ̀ sójú ẹ̀jà rí. Ẹ jẹ́ yàwó yẹ̀ lọ́tí lóṣìṣẹ́ Yorùbá nation nìkan nìyẹn. La fi ń kí n pé a ó máa bẹ́ ọ̀ bí ẹni bẹ́ṣọ àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó wá láòní dé. Owó láòní dé bá ó dàbọ̀.